òjíṣẹ́ sì ní kí la mọ̀ sí àmọ́ ọ̀rọ̀ wà sí fún ni. Ànábì sọ pé àwọn olọ arọ́ àsìn bí àbí tábà lò ní ẹ̀bá tún mọ̀ túmọ̀ rẹ̀ dáadáa. Àwọn àbá sọ pé ìwọ́n sọ pé oyè yín àbí oyè yín arọ́ wà sí ànábì láàjẹ́, arọ́ wà sí kitab, arọ́ wà sí súnà láàjẹ́. Àmúdé tí ìgbọ́ èèyàn ni agbẹnusọ ni wá, microphone ni wá, kò sí tuntun kan tí ó jáde dédé tó wà ń bẹ̀ náà lákàn máa sọ kò jù bá ń lọ. Tó bá wúkọ́ sí microphone kí ní ó gbé jáde? Rí microphone téèyàn wúkọ́ sí téèyàn sunkún sí tí wọ́n rẹ́rìn dáhùn. Ṣé rí microphone téèyàn sunkún sí tí wọ́n rẹ́rìn téèyàn rẹ́rìn sí tí wọ́n sunkún téèyàn wúkọ́ sí microphone is microphone. Program ni ordinary program, ordinary device òun la wúkọ́ sí tí kọ́ jáde. Àwa tá wá lọ́pọlọ tá wá ṣe device yìí kí ni ó wà á fà á tá wá wúkọ́ sáwa táwa sunkún jáde, wọ́n rẹ́rìn àwa sunkún jáde, wọ́n sunkún àwa rẹ́rìn jáde, wọ́n wúkọ́ ohun tí wá ń dùn nǹkan míì ti wọ̀. Ètò wà ń Suratu An'am náà ni wa inna shayatin àwọn ṣètáàní la yuhuna àwọn náà wà tán mọ̀ gbà wá ìfúnyàn fáwọn ta ni àwọn tán ń ṣe ti wọn. Kété tí ṣètáàní bá ti ń bọ́ sọ̀rọ̀ kó lọ mọ̀ pé tí ṣètáàní lọ sí wallahi lọ́mọ̀. Ó ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam, ó ṣẹlẹ̀ irú ẹ̀ ó ṣẹlẹ̀ láyé rẹ̀ sallallahu alaihi wasallam, irú ẹ̀ náà pọ̀. Kọjókòó kan ní Mukhtar ọmọ lágbájá, kò sẹ́ni tó mọ orúkọ ìyá Mukhtar níbi ká dárúkọ ìyá rẹ̀ ká tó dárúkọ bàbá rẹ̀ náà. Ṣe bí ráìsì lọ jẹ ìgbà tó ọ̀yọ́ ọwá mú kàn sí ọ̀sìn mú mi lẹ́yìn ìgbà náà, ọwá mú mi lẹ́yìn ìgbà yẹn. Epo rẹ̀ gan fẹ́ tán ọya lé epo. Ta ló sọ gbogbo eléyìí? Ṣètánì kan ló sọ. Ṣètánì tó wá sọ yìí in tó bá mú lè wá sọ fún mi a jẹ́ wípé ní mo ti dẹni èṣù nù, mo ti dẹni ṣètánì nù. Tó bá ti rí pé wọ́n sọ nǹkan fún ọ mọ̀ pé ṣètánì, mọ̀ pé ìbádà rẹ̀ ò lọ, mọ̀ pé ọ ti ní ìṣùn bí àkídà, ọ lè kírun kò sí problem, ọ lè ṣọ́run, ọ lè yan náfìlà kò sí, ọ lè gbààwẹ̀ kò sí problem, ọ lè yọ zaka, ọ lè lọ hajj. Àmọ́ tó bá ti rí pé ṣètánì wá ń sọ̀rọ̀ fún ọ mọ̀ pé ọ ti ní ìṣùn bí àkídà, ọ ti ní. Ta ló yẹ kó wá bá wa? Jibril. Yóò wá jíṣẹ́ ta ni Allah fún wa. Tó Ọlọ́run wá sọ ní Suratu Ahzab pé a ní Jibril ló wá bọ̀ kó jíṣẹ́ fún ọmọ. Ó tán. So Suratu Ahzab sì jẹ́ ká mọ̀ pé tó bá fi wá rí pé wọ́n ń jíṣẹ́ fún ọ ṣètánì ni. So àmọ́ iṣẹ́ tó máa jẹ́ kí là fi ń ṣe, kí làwọn èèyàn yìí fi ń ṣe, wọ́n á máa fi ja Kùránì yàn liyujadilukum ká lè máa jà yíyàn. So tó bá mú àyà àwọn jà yíyàn èyí sì ja Kùránì yàn. Ẹni bá ja walmira'u fihi kufru kọ́ ja Kùránì yàn gẹ̀ẹ́fẹ́ yìí ni o. Kí náà fẹ́ ká mọ̀ sọ sami'na wa ata'na, agbọ́ àgbà. Ètí ò bá yé wa ká fi kalẹ̀ fún Allah. Irú ẹ̀nà ni alif lam mim ta kalẹ̀ kan mbọ́lá fi sí Allahu a'lam. Èsì káwà wà túnmọ̀ fún wàhálà ń bọ̀ díẹ̀díẹ̀ náà nù tí ó fi wá débi pé ṣètánì wá ń gba rìwáyà fún wa. Ẹni tí ò bá wá ní ìṣòro kankan, tí ò ní ìpèníjà lórí àlámọ̀rí, òun ló wá sẹ̀ di kíni o ni Kùránì wa máa jẹ́ kíni o hudan, yóò máa jẹ́ ìmọ̀nà fún. Kùránì yóò máa jẹ́ kíni o ìmọ̀nà fún. Alladhina yu'minuna bil ghaib hudan lil muttaqin. Wà tọ́lọ̀ sọ pé ìmọ̀nà ló jẹ́ fáwọn olùpáyà Allah. Ó jẹ́ pé kíni o ìmọ̀nà ló jẹ́ fún ta ni? Fún olùpáyà wọn. Ó wá fẹ́ ròyìn àwọn olùpáyà rẹ̀ yìí. Ó fẹ́ ṣe kíni? Fẹ́ ròyìn àwọn olùpáyà. Mo bẹ̀rù Ọlọ́run. Tí rí mo bẹ̀rù Ọlọ́run rí. Tí ó sọ pé mo bẹ̀rù Ọlọ́run tí ó fọ ọkọ obìnrin. Rí rí.
yóò sọ pé ìbẹ̀rù Ọlọ́run ìyà yín ló wà, ọkàn ló wà, kìí Ibi àtẹ́lẹwọ́. gbogbo ara tí mo fi kan obìnrin, ọwọ́ tí mo fi gbá ságo ọtí mú, ìbẹ̀kọ́ ní ìbẹ̀rù Ọlọ́run wà, ọkàn ni. Kọ́kàn wá sà ti dáadáa fún kíni? Ṣé ìwọ lè sọ pọ́kàn rẹ̀ dá sí bàbá rẹ̀ kọ́ wá mọ́ bu? Bá mi orí yín ò pé, wàláhì ọkàn mi dá sí bá mi. Yorùbá ó gba ilé òun torí Ọlọ́run, sáwọ èèyàn ó gbà. Àwọn á ń fìlọ̀kulọ̀ Ọlọ́run, ọkàn wa dá, ṣùgbọ́n à ń ṣe lọ́run. Ó wá dá síta ni, wọ́n tún lè tọ́ bá fẹ́ bàjẹ́ tán, kọ́kàn sáà ti dá sọ́mọ làkejì. Kọ́kàn rẹ̀ má dá sí Allah tó dá ọ. Ṣe sórí mi. Ìrú tẹ́lẹ̀ níbi. So ẹni tí ó bá gba Kùránì pé ọ̀dọ̀ Allah ló ti wá, tí ò sí èméjì kankan lọ́kàn rẹ̀, tí ò sí èméjì kan, Kùránì wà mọ̀ jẹ́ ọ̀nà mọ̀ fún. Tí Kùránì bá wá ń jẹ́ ọ̀nà mọ̀ fún, yóò wá di olùpáyà Allah. Àwọn tá lolùpáyà Allah, Ọlọ́run á fẹ́ fún wa ní ròyìn wọn. Yóò wá ká wọn ròyìn wọn fún wa. Àwọn àyà tó tẹ̀lé yìí, àyà kẹta ni, àyà kẹrin ni, àyà karùn-ún ni, kí ni Allah fẹ́ sọ? Ó fẹ́ ròyìn ẹni tí ń jẹ́ olùpáyà Allah tí Kùránì ó máa jẹ́ ìmọ̀nà fún. Àpẹẹrẹ táàrí ní tiwa níta, gẹ́gẹ́ bọ́lá sọ ní Suratu Tawbah, ẹ ṣiṣẹ́, Allah ó rí iṣẹ́ yín. Òjíṣẹ́ ńgbà tí ń bẹ láyé yóò rí iṣẹ́ yín, ńgbà tí ò sí láyé, á fi iṣẹ́ yín wọn tó sọ. Àwọn mùmínì náà ó rí iṣẹ́ yín. Mo là Àfá Saheed lọ, wọ́n lọ mọ́sálásí, àárí Àfá Saheed lọ mọ́sálásí. Kí sí Àfá Saheed ó sùn sínú ilé, ó wà lọ mọ́sálásí. Àfá Saheed lọ bó? Wọ́n lọ mọ́sálásí. Àfá Saheed ó sì wọ mọ́sálásí. Àfá Saheed ó sì ṣe kíni o, yóò kírun. Wọ́n tààrí báyìí. Ṣó yé yín? Kódà kí a mọ́mọ̀ gbà Àfá Saheed dẹ́gbẹ̀ wa, tá ń kírun lọ, sẹ́mọ̀ pé tí ń kírun, ó gbọ́dọ̀ fọkàn sí ìrun rẹ̀. Lẹ́sẹ̀ gbogbo ẹni tó ń wọlé, bó ṣe ń wọlé, àwọn máàkì attendance. Mo ti rí Àfá Saheed, àwọn náà ti dé. Rárá o, ilẹ̀ lọ́mọ wò, ibi tó forí kalẹ̀ sí. Tó bá ń wò, tẹ bá sálámọ̀, ó padà mọ̀ pé Àfá Saheed wà lápá kan náà àwọn apá méjèèjì rẹ̀. Yálà kó jẹ́ pápọ̀ ọ̀tún àbí apá òsì. Àfá Saheed kírun àbí ò kírun? Àárí àpẹẹrẹ tá fi mọ̀ pé olùpáyà Allah ni, kìí sí bókọ́ sọ pé ń bẹ nínú ọkàn rẹ̀, àwọn àpẹẹrẹ wo ni? Alladhina yu'minuna bil ghaibi. Alladhina yìí sílà ní o. Ọ̀rọ̀ tó so ọ̀rọ̀ pọ̀ ni. Tí ó túnmọ̀ sí pé a lè kàápọ̀ gan. Hudan lil muttaqina alladhina yu'minuna bil ghaibi. Yóò máa jẹ́ ọ̀nà mọ̀ fún àwọn olùpáyà Allah tó ṣe pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú kọ̀kọ̀. Kí lọ́lọ́run kan fi bẹ̀rẹ̀? Ìgbàgbọ́ wà ní kọ̀kọ̀. Wọ́n mọ̀ nígbà pẹ̀lú kí ni o? Kọ̀kọ̀, ọ̀rọ̀ àkídà nù. Ta ló rà àlìjánà ní àyè kó nawọ́ ẹ̀ sókè? Kò sí. Ta ló rí náà rí? Àwọn èèyàn náà sì kan ní. Àwọn èèyàn sì kan ní. Ta ló rí màláíkà rí? A sáà mọ̀ pé màláíkà ní ojú méjì. Màláíkà ní ìyẹ́ méjì tàbí ìyẹ́ mélòó? Mẹ́ta àbí ìyẹ́ mẹ́rin gẹ́gẹ́ bọ́lọ̀ sí sọ fún wa, tàbí ìyẹ́ yẹn lè jù bá ń lọ gẹ́gẹ́ bó sì sọ ní Suratu Fatir. Tá Nábì sì jẹ́ ká mọ̀ pé ìyẹ́ màláíkà Jibrilu ńkọ́ 600 ni. Irú irun wo ni ìyẹ́ ẹ̀yẹ àmọ́? So nírun, ṣé ìyẹ́ yẹn dàbí awọ bí tàdán ni? Àbí ó dàbí ti adìẹ àtẹyẹ yòókù? Bó ni ìyẹ́ ẹ̀ ṣe rí? Wọ́n níyẹ̀ ẹnu kò sí tó kàn pẹ̀lú yòókù. Aláràṣẹ Ọlọ́run bó ló ṣe rí? Ṣó ti yé bó láláràṣẹ yẹn ṣe rí? Àmọ́ ọ̀gangan bó ló wà? Ó wà ń sánmọ̀. Lẹ́yìn pé ó wà ń sánmọ̀, ó àlékè ọlá ni. Ó wà lórí gbogbo nǹkan. Gbogbo ẹ̀dá tọ́lọ́dá ìsàlẹ̀ ló wà. Aláràṣẹ wà lókè. Lẹ́yìn rẹ̀ dédé bó ló wá fẹsẹ̀ kalẹ̀ sí kò sí tó kàn. Aláràṣẹ ń gọ́ ọ̀rírí sọ lè fi wé tọba oníjàgbó ọ̀sì lè fi wé tọ́lọ́fà.
sóyè báyìí kò dàbí húdúdà tó rí àga ọlá obìnrin kan tó wá sọ fún Ànábì Suleiman sóyè yín gẹ́ìbù nù gẹ́ìbù pọ̀ gbogbo ń tà fojú rí gbogbo ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ọ̀gbìnde gbogbo tí ó ṣẹlẹ̀ nù sàárè gẹ́ìbù ni in tí ń jẹ́ gbàgbọ́ ìpìlẹ̀ gbàgbọ́ gẹ́gẹ́ ni pé ń tà fojú rí àbọ̀ ọ̀rọ̀ náà ókè òwe kan wá wà òwe bú ni òwe yìí ó dáa fún practical bọ̀ òwe bú ni tó bá ti kan ọ̀rọ̀ ẹ̀sìn wá o sóyé seeing is believing ń ta bá rí là gbàgbọ́ a jẹ́ wípé náà ní gbọ́ náà ń gbọ́ àfi tó bá rí sọ ọ̀rọ̀pọ̀lọ rẹ ọwọ́ àgbàgbọ́ ó yẹ kọ́ rọ́pọ̀lọ ara rẹ̀ no tó bá rọ́pọ̀lọ ọlọ́pọ̀lọ tó bá ló lọ́pọ̀lọ ṣé wọ́n wá rí ọpọlọ ara rẹ̀ o gbọ́dọ̀ rọ́pọ̀lọ ara rẹ̀ tó bá rọ́pọ̀lọ ara lọ́wọ́ àṣẹ gbà pé ìwọ ọlọ́pọlọ ó sì gbọ́dọ̀ rí fún ara rẹ̀ lọ́tọ̀ gbà pọ̀ ní fún ó gbọ́dọ̀ rọ́kàn ara rẹ̀ ó gbọ́dọ̀ rẹ́jẹ̀ ara rẹ̀ gbogbo iye tẹ́jẹ̀ pín sí ẹ̀jẹ̀ funfun white blood cell àsọ pé funfun ni àwọn náà pè funfun àti white blood cell àti platelets àti plasma àti red blood cell ó gbọ́dọ̀ rí ó bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ ó wá dé jẹ́ sílẹ̀ ó wá ya white blood cell red blood cell tó bá ti rí ó gbọ́dọ̀ gbà àbọ̀ gbọ́dọ̀ gbà oyún ó gbọ́dọ̀ gbà pé ìyàwó rẹ̀ lóyún fún ọ àfi tó bá rí ńgbà tí àtọ̀ yẹn tó lọ so mọ́ tó lọ bá tọ̀ títí ẹ̀ ojú ẹ̀ báyìí wá ní àtọ̀ méjèèjì wá ń lupọ̀ wá ń ṣe gbogbo ẹ̀pọ̀ ọlọ́run wá ń dà pọ̀ títí lójú ẹ̀ nìkan tó gbà pọ̀ ọmọ rẹ̀ ni ó gbọ́dọ̀ gbà o ṣebí sí is belief ní yóò sì wá yí padà ń bẹ̀rùn tó bá ti gbà pé dùgbà tó bá rí Allah kan tó ṣe ajẹ́pọ̀ ọ̀lọ́pọlọ torí ọ̀rọ̀ ọpọlọ rẹ̀ àìmọye nǹkan lọ rí gan sense àwọn kìíní kan àmọ́ ń fura mọ́ ni àbí gbogbo ìfura mọ́ náà tó ti fojú rí ọ̀lọ́pọlọ tó bá ṣe léòn ní ọ̀fẹ́ gbọ́ àwọn ètò ẹ̀ lórú àwọn ẹ̀rí báyìí àmọ́ tó yá ká fi kó fún yà á fi kó fún yà dáadáa ń tá a mọ̀ ni pé gbogbo ohun tí a fojú rí yẹn ibi tí gbàgbọ́ ti bẹ̀rẹ̀ yìí Ọlọ́run ní òun rán àwọn òjíṣẹ́ ta lórí àwọn òjíṣẹ́ yẹn tó fi máa Ànábì Muhammad sallallahu ta lórí àwọn sàábéèrè àwọ̀ orí a sì gbà pé Ànábì dé Ànábì wá ó sì fẹ́ yàwó gbogbo ń tán sọ ṣàkà àwọn kan wà ní ìsìtàn sọ pé Ànábì Ìsá ń kọ́ myth ni kò ṣe rí bí àlọ́ ni wọ́n ń sọ báyìí Ànábì Musa náà wọ́n ní tó bá ti exist ẹwọ nǹkan ṣàkà ìtàn sọ fọ́lọ̀ náà àbí àkọ́kọ́ nígbà alladhina yu'minuna bil ghaib àtàn nígbà pẹ̀lú kọ̀kọ̀ ìwọ tó bá gbà pé jọ́ gbéǹde ń bọ̀ ọ ní ṣe rán dọ̀nà sọ́rọ̀ al-Qur'an Qur'ani ni gbà ní Qur'an tó jẹ́ ìmọ̀nà fún ọ tí túnmọ̀ sí tó bá nígbà pé jọ́ gbéǹde wà ní tó bá wù ọ lọ sọ ọmọ parọ́ mọ́ lọ àwọn ṣètánì ó máa fọ̀rọ̀ ránṣẹ́ sí ọ sì lọ́rọ̀ Ọlọ́ni ọ sì máa fagagbága ọ máa fi ọ̀rọ̀ rẹ figagbága tọ̀rọ̀ Ọlọ́run so ẹni tó ń bẹ̀rù Ọlọ́run ẹni tó sì bẹ̀rù Ọlọ́run ó lẹ́ni tó gba gbogbo tí ò fojú rí in tó fojú rí ìbò lọ́ ti rí ẹ̀dáhùn ọ́làlárí náà wọ́n sọ fún ọ ọrìnù kitab àti súnà Ànábì sàásàlá Ànábì ni ó sọ fún ọ pé màlíkà ọkàn wà tí ń jẹ báyìí màlíkà yẹn tóbi báyìí màlíkà yẹn rí báyìí Ànábì ni ó sọ fún ọ sallallahu alaihi wasallam ó yẹ àbí òye wa yuqimuna as-salah lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ ni wọ́n mọ̀ wá kírun Allahu akbar yóò kírun pẹ̀lú gbogbo májẹ̀mú rẹ̀ ló sálù àlá kò ní pasó mọ́jì wọ́n yóò kírun lásìkò yóò dojúkọ kíblà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo májẹ̀mú yóò sì fi páyà Ọlọ́run kí kò sí ní fọ́ọ̀mù orun tuntun náfìlà tó bá ní àyàn ni ó yàn kò ní mú náfìlà ọmọ ma ń yan náfìlà fún yàn abẹ́mọ̀ náfìlà 360 ní náfìlà òru òní rákà kíní ṣé ẹ tí gbọ́ náfìlà òru òní nínú àwẹ̀ yìí náfìlà 100 50 àbí ṣé kò sí 50 ó máa ń pọ̀ gan ni ó máa ń pọ̀ gan wọ́n máa ń bù kùsùkúrà náà ni máa ń pọ̀ wọ́n lọ́la ọgọ́rọ̀ subhanallah
rákà mẹ́wàá tó bá dijọ́ mi ó lè jẹ́ mẹ́jọ ó lè di 5 bọ́sẹ̀ mọ́ ní o máa pọ̀ sí tọ́ àwọn bí ṣe ṣàwàlì ewó ní àgbà kọjá ṣàbánà bí níṣù ṣàbánà àti rájàbà àwọn náà ràkẹ́ fẹ́ ní náfílà bí ìkan wà fa 100 mọ̀ ní ẹ̀sì sọ púpọ̀ sọ 100 níṣù ṣàbán kan ni àbí èwo ni àbí ti sẹ́rọ̀ mìíràjì ni ìkan nú ẹ̀ ní náfílà bí 100 rákà 100 torí kíni tó bá ti ẹ̀jẹ́ pà nẹ́bì ló sọ pé káyàn kò sí problem tó bá ṣe Ọlọ́run ló ní káyàn àmọ́ tó bá di pé yàn ló yàn èṣù ní ń fi iṣẹ́ ránṣẹ́ sí láti fi takun tọ́nà àtànẹ́bì sọ náfílà òru kò kọjá kí ni o rákà mọ́kànlá rákà mẹ́wàá àti wítìrí kan kò jù bá lọ àtúrẹ́gbà wà mí tó ní rákà mélòó mẹ́tàlá sàwọn àfáà bẹ̀rẹ̀ sí ṣàlàyé ní rákà méjì ẹ̀yìn ìṣá ẹ̀ sọ̀kẹ́ lójúmọ́ kan ọlẹ́yàn ráfíà rákà 12 méjì kan tó kí àsùbá 4 tó bá kí kan tó kí àìlà 2 lẹ́yìn àìlà ó di 8 asiri ò ní kankan 2 lẹ́yìn magribi ó di 10 2 lẹ́yìn ìṣá ó di 12 sẹ́rí bẹ̀rẹ̀ so 2 lẹ́yìn ìṣá yẹn tó sì sẹ́pọ̀ tún yẹn náfílà mọ́kànlá tó ń kẹta bá pápọ̀ ó di mélòó ó di 13 àwọn kan ní rárá tánàbí bá yan wítìrì tán ó ní náfílà kan tí máa ń yàn lórí ìjòkó ní ó ti yàn lẹ́yìn wítìrì gbogbo ẹ̀ sáà ju 13 lọ ojú bá lọ aláwọ̀ bá tó tún ájù pé gbólóhùn tánàbí sọ pé náfílà òru mọ́síná méjì ni kò ló ń kà ṣùgbọ́n ètò orin ilẹ̀ ọ̀nà ni èyí tó tí Aisha radiyallahu anha sọ pé àti Ramadan àti ìgbà tí èsè Ramadan kò kọjá 11 lọ àfi bí méjì tá a sọ pé òkun yìí ibi tá ti wá lọ ní pé káwọn á yan náfílà fún yàn ta ní ó yan náfílà fún yàn Ọlọ́run àtànẹ́bì rẹ̀ tó bá ti wá di pé yan náfílà fún akọ nǹkan ìmí ti wọ̀ ta ló sọ fún tó bá lọ́lọ́run ló sọ fún kó fún alẹ́rìí nínú Kùránì àti hadisi Ànábì Ọlọ́run ti lè bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tí ò bá ti wá fún alẹ́rìí èṣù ní bá sọ̀rọ̀ gbogbo nǹkan kan náà ni àwọn àfáà wọ́n yan sàárà fún yàn sàárà yẹn aṣọ funfun ni ó wá lọ fún afọ́jú láàrin ọjà kí ló fi yàtọ̀ sí babaláwo sàárà ń jẹ́ sàárà dá àmọ́ ẹ̀yìn sàárà fún yẹn gbogbo májẹ̀mú àwọn tẹ́ ń kírun wa mimma razaqnahum yunfiqun nǹkan tá a sì fún wọn nínú ń tá a fún wọn náà ti ná nínú kí ni nǹkan tá a fún wọn náà ná sàárà ni zaka ni ṣóyé walladhina yu'minuna bima unzila ilayka àtàwọn tán nígbà pẹ̀lú tán sọ fún ẹ gbónà ìnzálì yìí kùránì ni sísọ̀kalẹ̀ kùránì méjì ni lil kùránì nuzulan kùránì ní sísọ̀kalẹ̀ méjì a ní ìnzál a ní tanzil ìnzálì ni sísọ̀kalẹ̀ kùránì lódidi sí sámà yìí tanzil ni pé ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún 23 years ṣẹ́ni tó bá nígbà pẹ̀lú kùránì Ọlọ́run tún padà sórí ọ̀rọ̀ rẹ̀ wa ma unzila min qablika àti tán sọ sáájú rẹ̀ wa bil akhirati àwọn pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ gbèǹde hum yuqinun wọ́n má mọ̀ dájú ẹni má mọ̀ dájú pé ọjọ́ gbèǹde ń bẹ kò ní mọ̀ parọ́ mọ́ Ọlọ́run kò ní mọ̀ dáadáa parọ́ kò ní mọ̀ ẹ̀ṣẹ̀ gan tó bá yóò sáré mọ́ tọrọ àforíjì sóyè yín àwọn tírà yòókù bó náà ṣe rí ṣé bíbélì ni a gbà pé Ọlọ́run sọ tírà kalẹ̀ fún Ànábì Ìsá ó sọ kalẹ̀ fún Ànábì Mùsá alayhimu salatu wassalam àmọ́ bó ló ṣe rí ṣé lè ní kò sí tó ká asáàmọ̀ pé ó sọ ní tó sọ kalẹ̀ fún original ni ní tó sọ kalẹ̀ fún wọn gangan táwa ń sọ nù kìí ṣe tí wọ́n ti fi tán ti da lúrú pọ̀ mọ́ sápà tí kọ́là ń sọ Táórà ní tí ń jẹ́ Táórà gangan àgbà kó sọ kalẹ̀ fún Ànábì Mùsá ní tí ń jẹ́ Injil àgbà kó sọ kalẹ̀ fún wọ̀bìl ákẹ́tùm yókùnù ulaika ala hudan min rabbihim ẹni bá ní gbogbo orúgbàgbọ́ yìí àwọn náà wà lórí ọ̀nà mọ̀ látọ̀dọ̀ Olúwa wọn àwọn náà mọ̀nà sẹ́rí nǹkan mẹ́rin àbẹ́ẹ̀gbọ́ kí la fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kí lọ́lọ́ fi bẹ̀rẹ̀ fún wa zalikal kitab la rayba fi hudan lil ìmọ̀nà ni ó jẹ́ tó bá ti gbà pé kò síyèméjì ń Kùránì
tí ó máa jẹ́ mọ̀nà fáwọn olùpáyọ̀ ọlọ́run ọlọ́run á ṣàlàyé ẹ̀ ó wá ṣe àlàyé ẹni tí ń jẹ́ olùpáyọ̀ ọlọ́run olùpáyọ̀ ọlọ́run lẹni tó nígbà pẹ̀lú kọ̀kọ̀ olùpáyọ̀ ọlọ́run lẹni tí ń kírun yóò kì í ní jàmá lójú gbogbo wa kì í ṣe pé onígbàgbọ́ wa lọ kí n Saudi olùpáyọ̀ ọlọ́run yóò kírun olùpáyọ̀ ọlọ́run yọ zàká onídejò mọ́ lọ́wọ́ yóò máa ṣe sàárà yóò máa náwó sójú ọ̀nà ọlọ́run olùpáyọ̀ ọlọ́run yóò gba gbogbo tí ń bẹ nínú Kùránì yìí olùpáyọ̀ ọlọ́run gba ǹdán sọ̀kalẹ̀ fún ànábì Mùsá àti Ìsá àti gbogbo ànábì tó ṣáájú wọn ẹni tó bá ti wá ṣe kòńgẹ́ ilé aláhùdán ó wà lórí ọ̀nà mọ̀ tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ló tún fi parí ẹni tó bá gbà pé kò sí èméjì ń Kùránì ó máa jẹ́ ìmọ̀nà fún yóò sì máa jẹ́ olùpáyọ̀ ọlọ́run táà lolùpáyọ̀ ọlọ́run òun làlàyé rẹ̀ yìí tó bá ti wá rí ṣe padà tó bá rí gbogbo kíní ìṣe dáadáa enítọ̀ náà ni ó sì wà lórí ọ̀nà mọ̀sẹ́ látọ̀dọ̀ olúwa rẹ̀ ẹni tó bá wà lórí ọ̀nà mọ̀ lọ́dọ̀ olúwa rẹ̀ kí wá ní èrè rẹ̀ wọ́n wù láyíká humul muflihun ọ̀kẹ́ àìmọ̀ wọn láti jèrè ọ̀kẹ́ àìmọ̀ náà ṣe kí ni o láti jèrè ẹni bá gbà pé Kùránì kò sí èméjì ń bẹ tó sì ń lo tí ń bẹ ń bẹ Kùránì ó máa jẹ́ ọ̀nà fún títúbọ̀ kò ní jọ́nà fún ẹni tí ò bá ṣe ti Allah so enítọ̀hún ó sì ti di olùpáyà Allah enítọ̀hún tó jẹ́ olùpáyà Allah gbogbo tí ń jẹ́ kọ̀kọ̀ ni ó nígbàgbọ́ sí kọ̀kọ̀ yìí sì ní Kùránì náà ni ó sọ kọ̀kọ̀ yìí fún àtànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam enítọ̀hún máa kírun yóò máa ṣiṣẹ́ kò ní fiṣẹ́ olóore lẹ̀ ó yà bí òye enítọ̀hún tó bá wá ṣe kò ń gbẹ́ gbogbo kìíní enítọ̀hún yóò sì lámọ̀dájú pẹ̀lú ọ̀rọ̀ alìkìyàmọ̀ yóò gbà alámọ̀dájú pé alìkìyàmọ̀ ń bọ̀ tó bá wá gbà bẹ́ẹ̀ o enítọ̀hún wà lórí ọ̀nà mọ̀ kódà tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ enítọ̀hún jèrè àwọn àyà márùn-ún yìí àwọn kan pọ̀ ń bẹ akọ̀rọ̀ asọ ní ṣókí kódà ní lè ṣe ìrọ́bà rọpá lè ṣe ìrọ́bù àyà márùn-ún àkọ́kọ́ yìí ọ̀rọ̀ múmìnì ní sọ ọlọ́run define tí ń jẹ́ múmìnì àyà márùn-ún àkọ́kọ́ yìí ọlọ́run jẹ́ ká mọ sífà tí ń bẹ fún olùpáyà Allah so tí ẹni tí ń jẹ́ olùpáyà Allah náà ni múmìn gẹ́gẹ́ bó sọ ní súrọ́tù A'raf aláìnà ọlẹ́yà Allahi àtàn jẹ́ wòlíì Allah la khawfun alayhim kò sí fòyà fún ọjọ́ gbèǹde kò sí bànújẹ́ àwọn ta ni alladhina amanu àwọn tẹ́ nígbàgbọ́ wa kanu yattaqun tẹ́sí ń bẹ̀rù Allah wọ́n ti ń bẹ̀rù Allah gan tẹ́lẹ̀ ìwọ tó bẹ̀rù Allah ìwọ náà ni olùgbàgbọ́ ìkẹta àwọn àyà márùn-ún àkọ́kọ́ yìí ń ṣe àlàyé fún wa nípa gbogbo tí ń jẹ́ ìgbàgbọ́ ẹ̀ka ìgbàgbọ́ mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni ìta àdìsọ́kàn ìta àfẹnusọ àti ìta fara ṣe ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí nìsín ẹbí mo ṣàlàyé pé màlíkà níyẹ̀ méjì ó ní mẹ́ta ó ní mẹ́rin ó tún ní jù bá ń lọ títí dé 600 àmì tó tún jù bá ń lọ mo gbàgbọ́ mo dẹ̀ fẹnu mi sọ bọ̀ in tí mo fẹnu sọ ohun pẹ̀lú ẹ̀rí so ìgbàgbọ́ tọkàn ìgbàgbọ́ tẹnu ó ṣẹlẹ̀ ń bí àbí ó ṣẹlẹ̀ irú ẹ̀nà ni àkírà tọ́lọ́mbà gbé wá ń bí so ti yé so bákan náà ìfaraṣe ìrun kíkí ìgbàgbọ́ ìfaraṣe ni zaka yíyọ ìgbàgbọ́ ìfaraṣe ni látara owó tó bá ti làágùn tó kówó jọ owó ọwà náà sójú ọ̀nà Allah àyà márùn-ún àkọ́kọ́ yìí ó pàtàkì abẹ́ Allah subhanahu wa ta'ala kò sì wá ní mùmínì òdodo tó páyà Allah ká tó lọ ǹjẹ́ tá bá fẹ́ ká kí ó fún àfá masala tá bá kí Kùránì tán àkọ́kọ́ ń ṣe barakallahu sí Kùránì àfá Kamaja wọ́n náà ti há Kùránì tán kọ́lọ̀ bá fi àlùbáríkà sí kó ṣe tẹ́tùlùkálùkù náà ní ìrọ̀rùn níjòkó yìí inú mi kàn ń dùn ní àtọ́já áfíìsì pọ̀ gan níjòkó yìí kọ́dà ẹlòmíì tí àwọn èèyàn mọ̀ pé áfíìsù ní irú àfá Abu Abdullahi Habibullah bun Isa ọlẹ́mọ́ láìkì tí ń sọ àwọn ìsọ áfíìsì ní ẹ̀ lè mọ̀ pé áfíìsì ní áfíìsì jẹ́jẹ́
ẹ̀jẹ̀ nímọ̀ bí áfíìsù ni tá bá sọ pé áfíìsù lèèyàn ó wá láti pálí ó wá láti suratul Fatiha ó wá dìbò dinas ìtumọ̀ rẹ̀ ni alhamdulillah ọlọ́run fi bárọ́kà sí. ǹjẹ́ ńgbà tí àwọn ọmọ kí wà fún àkámọ́jà bá wá Kùránì tán wọ́n wá ka tí wọ́n bá tí ka Fatiha àti àyà 5 àkọ́kọ́ ṣé wọ́n àti ìhà Kùránì wọ́n àti ìgbà kí ó fún àbí kí ó wọ́n náà gbà fún àwọn kan tán gbà fún wọn náà ni àyà méje tó wà ní Fatiha àti 5 Baqara tí wọ́n bá tí gbà wọ́n àti ìmọ̀ké wọ́n àti ìké wọ́n sì ti hà rárá o wọ́n àti àdì so ọmọ tó bá hákùnrin àtàn gẹ̀ẹ́sẹ̀ bí a sì gbìdánwò fún ni àbí ṣe bọ́ ọlọ́ha tán ni ọya àárín ọya ká ọya ibi náà ọya ká ṣe bí dáàfì mọ̀ ni àyú ẹ̀kọ́ ni so kò sí láàrẹ̀ arábídíà tí wọ́n dálẹ̀ nù àwọn olùmọ̀ lánàá kìí ṣe bọ́ sí ń ṣe nìyẹn ìkejì ǹjẹ́ Fatiha kíkà Fatiha dáàtú sọ ọ̀rọ̀ tún papọ̀ mọ́ ǹjẹ́ àti alẹ́ka Fatiha ká fi tọrọ àgbéga ọlọ́jẹ́ ìrárí ga o Fatiha ọlá Fatiha alùfàtíà ọlọ́jẹ́ ìrìnga Fatiha afẹ́sọ igi tọ́ aṣọ igi lágbájá fún lágbájá Fatiha sáàlì ṣe Fatiha kan náà wà alálùbáríkà bídíà gbogbo ilé àìṣe kò sí bí kàkàtà ti lè rírùn kàbáyì lọ́dọ̀ àwọn tá ṣáájú ànábì ò ṣe sallallahu alaihi wasallam ká lọ mọ́ ẹgbà apá ànábì ṣe náà tábà ka Kùránì àti gbogbo ṣe olórí ọba yẹn náfìlà tán ó lè tẹ́wọ́ sọ́lọ̀ nǹkan sàdúà ó parí Kùránì ó lè tẹ́wọ́ sọ́lọ̀ nǹkan sàdúà kì í ṣe pé lọ́la Fatiha lọ́la Baqara ó lè ṣe lọ́la Baqara náà ó lè ṣe lọ́la iná àtẹ́ná Yasin gbogbo ìṣòro wa tó kọ́lọ́wọ́ bá ń sọ di pẹ̀tẹ́lẹ̀ àwàsá Yasin 41 Suratu Waqi'a ìzáwákà ìzáwówó ìlàrìlà gbogbo àwọn nǹkan yẹn ká ṣọ́ra fún ká mọ́ sọ̀gbọ́ ọlá láhọ́lá ọ̀lá quwwata tàbá sàdọ̀ ara wákà ní láhọ́lá ọ̀lá quwwata ìlàrìlà gbogbo ń tàn sọ yìí kò sọgbọ́n àbẹ́ àmọ́ lọ́lá ẹ bá rí ọ̀rọ̀ pé wá sọpọ̀ ọ̀lá Fatiha àbí ẹ̀sọ̀rọ̀ Fatiha alọ́ lè sàdúrà kọ́ sọ sóyé ọ̀ lè ṣe náà tẹ́lẹ̀ àti kúlù ọ̀lá náà kó mọ bá òkú lílá fi iṣẹ́ Ọlọ́run tó nípọn lẹ́kọ́díjákùn ẹni bá kà á ní ìrọ̀lẹ́ òní kò ní kú ó dọ̀la tó bá kà á láàárọ̀ kò ní kú inna lillahi wa inna ilaihi ìjọ tó bá ìjọba fi ó gbàgbé àwọn èèyàn mọ̀ ń kú lọ́fà gan àwọn èèyàn ń kú ń jàgbó àwọn èèyàn ń kú lọ́rin àwọn èèyàn ń kú Kwara àwọn èèyàn ń kú káàkiri wọ́n gbàgbé lẹ́kọ́díjákùn wọ́n sì kàn sá láàárọ̀ ọjọ́ náà alámdọ́rọ̀ kẹfà àwọn ọ̀tá wa tàbátì ẹ̀dá ẹlẹ́yìn ọwọ́ wọ́n àdá gbogbo ilé ìbídà ní àdádálẹ̀ ká jìnà sí abẹ́ Allah subhanahu wa ta'ala kó sí á ní mọ́mí ní òdòdó ọjọ́ ti lọ àrítẹ̀júìdì sí àríkàkà sí ẹ̀rákọ̀ ẹjá àgbà bẹ́ subhanakallahumma wa bihamdik shalla la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè méjì péré ìbéèrè méjì léni méjì tí ó bá sì béèrè ẹ̀tú mi lẹ́nu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.